Oriyomi Hamzat ti jáde sọ̀rọ̀ o. Ó ṣàlàyé ohun tó mọ̀ nípa Gumi, ìgbésùnmọmi àti akatakítí ẹ̀sìn. Àwọn ẹgbẹ́ Mùsùlùmí nípìnlẹ̀ Ọ̀yọ́ kò rojú sí ìbéèrè àwọn agbésùnmọ̀mí fún òfin ṣẹ̀ríà ṣáájú kí wọ́n tó lè tú àwọn olùfarakásá sílẹ̀. Ìdájọ́ ikú fún àwọn tó ṣekú pa àwọn èèyàn wa nínú ìkọlù sílé ìjọsìn St. Francis nílùú Ọ̀wọ̀ ò dá ẹ̀mí àwọn èèyàn wa padà o. Àmọ́ síbẹ̀ a mọ rírì ìjọba fún ìdájọ́ òdodo. Àwọn ẹbí tọ́rọ̀ kàn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìjọba lè tọpinpin àwọn tó ń tako ìṣèjọba rẹ̀ ní ìṣẹ́jú perete, ṣùgbọ́n kùnà láti tọpinpin àwọn agbésùnmọ̀mí. Dalung ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Wọ́n lérò pé ọjà wọn ń lọ síwájú ni, wọn ò mọ̀ pé wọ́n wá yẹlẹ̀ wò ni. Nétọ Abdulfatai Buhari tú pẹrẹpẹrẹ àṣírí ìrìn àjò àwọn ajínigbé sí àwọn olùtajà ṣáájú ìkọlù tó ṣẹlẹ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Ó tún rúgbó bọ̀ lóṣèlú Nàìjíríà o pẹ̀lú bí ó ṣe fojú hàn pé àwọn ẹgbẹ́ òṣèlú kan lè má kópa nínú ètò ìdìbò ọdún 2027 látàrí ìlànà gbèdéke àjọ INEC. Àwọn ajínigbé tó jí ọ̀gágun fẹ̀yìntì Major General Rabe Abubakar ti fi fídíò kan léde. Wọ́n ń béèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn wọn tó wà ní àgọ́ àwọn agbófinró àti àwọn màálù wọn. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan arákùnrin kan ẹni ọdún 22 fún pínpín òfégè ìròyìn ìkọlù agbébọn káàkiri lórí ayélujára. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Oriyomi Hamzat ti jáde sọ̀rọ̀ o. Ó ṣàlàyé ohun tó mọ̀ nípa Gumi, ìgbésùnmọ̀mí àti akatakítí ẹ̀sìn. Ó tó ọjọ́ mélòó kan báyìí tí ẹnu ti ń kun gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ olùdásílẹ̀ rédíò àti tẹlifíṣàn orí ayélujára Àgídìgbò lórí bí ó ṣe kẹ́gbẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n gbé Sheikh Gumi wá síbi ètò kan tó wáyé nínú ọgbà ilé-ìwé gíga fásitì Ìbàdàn. Ṣé gbajúmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Islam náà Sheikh Gumi ní ẹnu ti ń kùn lọ́jọ́ tó ti pẹ́ ní ti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn àgbésùnmọ̀mí. Kò sí nǹkan méjì ju bí ó ti máa ń bá wọn dúnàdúrà àti bí ó ti máa ń ṣègbè lẹ́yìn àwọn ajínigbé àgbébọn. Lọ́dún tó kọjá ní ìjọba Saudi Arabia pàápàá lé Gumi padà lásìkò tó fẹ́ ṣiṣẹ́ hajj lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí náà ló fà á. Ṣé báyé bá wá sọ pé oníṣẹ́ ibi lẹ́nìkan tí wọ́n wá rí irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ènìyàn kan ojú àṣebi ni wọ́n ò fi wo ìrú ènìyàn náà. Èyí ló fà á tí àwọn èèyàn fi ń sọ pé kí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó tún jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù jáde wá sọ ohun tí ó mọ̀ nípa Sheikh Gumi tí wọ́n fi jọ jókòó pọ̀ níbi ètò ọ̀hún tó wáyé nílé ìwé gíga fásitì Ìbàdàn. Àwọn kan tilẹ̀ sọ pé Oriyomi gan ló pe Gumi wá àti pé nítorí rẹ̀ ni wọ́n ṣe jọ jókòó ti ara wọn níbi ètò náà. Ṣáájú ló ti jẹ́ pé Oriyomi kò tako ẹ̀sùn náà, àmọ́ ṣùgbọ́n lásìkò yìí pẹ̀lú bí nǹkan ṣe rí ní ti ètò ààbò ní pàtàkì jùlọ ní ti ìkọlù tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire níbi tí àwọn ajínigbé agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé sá wọ igbó lọ. Ńṣe láriwo àwọn èèyàn lórí pé kí Oriyomi ó wá sọ ohun tí ó mọ̀ nípa Gumi láti fọ orúkọ ara rẹ̀ mọ́ àti káwọn èèyàn má bàa máa pe àwọn ọmọ rẹ̀ ní bandit ọmọ rẹ̀ Gumi. Lánàá òde yìí tí ṣe ọjọ́ Ẹtì Friday ni Oriyomi fi fọ́nrán fídíò kan síta níbi tó ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí ohun tí ayé ń sọ nípa rẹ̀. Oriyomi Hamzat nígbà tí ó ń sọ̀rọ̀ nínú fídíò náà ó lóun ò rí Gumi rí láyé òun sì kọ́ ni wọ́n rí níbi ètò tí Gumi wá ṣe ní yunifásítì Ìbàdàn. Gẹ́gẹ́ bí ó ti wí ó ní òun gan máa ń bá wọn bú Gumi lọ́pọ̀ ìgbà ni tóun sì máa ń béèrè pé kí ló dé tí ìjọba àpapọ̀ kò ṣe mú un. Ó wá sọ pé òun kọ́ lòun gbé Gumi wá sí yunifásítì Ìbàdàn o, òun sì kọ́ ni wọ́n rí nínú fọ́tò tí wọ́n yà níbẹ̀. Ẹni náà dé fìlà bíi tòun ni òun kọ́ àti pé Gumi gan kọ́ ló wà nínú fọ́tò náà tí wọ́n ń pín káàkiri. Ó ní ọjọ́ tí Gumi wá sí UI òun ò sí níbẹ̀, iléeṣẹ́ òun Àgídìgbò ló wà níbẹ̀. Báwo làwọn èèyàn ṣe wá ń sọ pé òun ni òun gbé Gumi wá sí yunifásítì Ìbàdàn. Ó wá sọ pé káwọn tó ń sọ pé òun mọ Gumi ó lọ mú ẹ̀rí wá torí òun ò ní gbà, òun sì máa gbé ìgbésẹ̀ òfin lórí ọ̀rọ̀ náà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ní kí òun má fèsì sí ọ̀rọ̀ náà, àmọ́ òun ní láti sọ̀rọ̀ torí àwọn ọmọ kí wọ́n lè rìn láwùjọ kó má di pé tí wọ́n bá dá orúkọ wọn tí wọ́n fi Oriyomi Hamzat sí wọ́n á wá máa pè wọ́n ní ọmọ rẹ̀ bandit. Oriyomi sọ pé ṣé ìjọba ìpínlẹ̀
àti yunifásítì Ìbàdàn tí Gumi wá kò mọ̀ pé ó ń bọ̀ ni. Ó ní Gumi tó jẹ́ pé ọlọ́pàá ìjọba ló sọ dé Ìbàdàn tí wọn kò bu tó jẹ́ pé òun ni wọ́n wá ń fi ẹ̀sùn kàn. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Oriyomi Hamzat sọ pé òun kò ṣàlàyé ọ̀rọ̀ yìí nítorí kí aráàlú lè dìbò fóun àti pé kò sí èèyàn tó lè dá òun dúró bí àsìkò bá tó. Bákan náà ni Oriyomi ṣàlàyé lórí jíjẹ́ oníṣẹ̀ríà àti alákatakítí ẹ̀sìn Islam. Ó ní ṣé ti ṣòkòtò tí òun wọ̀ pé kò balẹ̀ dìsáínà ni bí wọ́n ṣe wá nìyẹn. Ó ní tí òun bá wọ ṣòkòtò jeans tàbí bùbá àti ṣòkòtò ó máa ń balẹ̀ tó tún máa ń ka. Nígbà tí àwọn èèyàn kan sì fi ń bú òun ni òun ṣe lọ ra èyí tí kò balẹ̀. Oriyomi sọ nípa bí Kristẹni ṣe pọ̀ nínú àwọn tó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ àti bó ṣe kọ́ ilé ọmọ aláìní òbí tó jẹ́ pé ẹ̀sìn tí kálukú àwọn ọmọ náà ń ṣe níbi tí wọ́n ti wá ni òun gbà wọ́n láàyè kí wọ́n máa ṣe lọ. Oriyomi sọ pé ọdún 2015 lòun ti bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ tó ń sun ìta kiri Ìbàdàn tóun dá wọn pọ̀ mọ́ àwọn ọmọ bíbí inú òun. Ó ní ikú ọ̀kan lára wọn lọ́dún 2017 ló kọ́kọ́ gbé òun dé ẹ̀wọ̀n. Òun kò sì ti torí rẹ̀ síwọ́ bí ayé ṣe dààmú òun tó. 12 nínú àwọn ọmọ náà ló ní wọ́n ti wà ní yunifásítì káàkiri báyìí tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ ọlọ́kùn òjọ̀kan. Ó ní òun rán àwọn èèyàn lọ sí Mẹ́kà àti Jerúsálẹ́mù. Àìpé owó Jerúsálẹ́mù lọ́dún yìí ni kò jẹ́ kóun rán ẹnìkan tó fẹ́ lọ sí Mẹ́kà lọ bó sì sọ. Pẹ̀lú gbogbo èyí, Oriyomi sọ pé òun kò mọ ìdí tí wọn yóò fi máa pe òun ní alákatakítí, ọ̀rẹ́ Gumi, ọ̀tá Kristẹni àti oníṣẹ̀ríà. Ó lóun mọ̀ pé àwọn èèyàn lè máa sọ pé òun yóò ṣàlàyé títí pé you go explain tire, àmọ́ òun kò torí irú wọn sọ̀rọ̀ ẹnu òun bí kò ṣe nítorí àwọn ọmọ òun. Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ kò rojú sí ìbéèrè àwọn agbésùnmọ̀mí fún òfin ṣẹ̀ríà ṣáájú kí wọ́n tó lè tú àwọn olùfarakásá sílẹ̀. Àwọn ẹgbẹ́ mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ ti bu ẹnu àtẹ́ lu àwọn agbésùnmọ̀mí tó ń béèrè fún ìdásílẹ̀ àti ìfẹsẹ̀múlẹ̀ òfin ṣẹ̀ríà bí ara ohun tí wọ́n ń béèrè fún láti tú àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé sílẹ̀ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹgbẹ́ náà ṣàpèjúwe ìbéèrè náà gẹ́gẹ́ bí ohun tó tako ẹ̀sìn Islam pátápátá. Wọ́n sì tẹnumọ́ pé jíjí ènìyàn gbé, ìgbésùnmọ̀mí àti ìlọ́wọ́gbàmọ́ni lọ́wọ́ kò sí nínú ẹ̀sìn náà rárá bó ti wù kó mọ. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásìkò tí ìpayà ìbẹ̀rùbojo ń pọ̀ sí lórí ipò tí àwọn olùfarakásá tó jẹ́ jíjígbé gbé wà lásìkò ìkọlù sáwọn iléèwé nílùú Ẹ̀sìnẹ̀lẹ̀, Yàwọ̀tà àti Aláwùsá lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí. Àwọn ajínigbé náà ni wọ́n béèrè fún ìtúsílẹ̀ òmìnira àwọn apàṣẹwà àwọn agbésùnmọ̀mí, ọkọ̀ Hilux 2 àti ìfẹsẹ̀múlẹ̀ òfin ṣẹ̀ríà ṣáájú kí wọ́n tó yọ̀ǹda àwọn olùfarakásá tó wà nígbèkùn. Àwọn tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà ẹgbẹ́ mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù papọ̀ nípasẹ̀ alága rẹ̀ Alhaji Isaac Sanni àti akọ̀wé àgbà Alhaji Muri Siyanbade kó rojú sí àwọn ìgbésẹ̀ àwọn ajínigbé agbébọn tí wọ́n sì gbójú agan sí èyíkéyìí ìgbésẹ̀ láti so ìwà ọ̀daràn wọn pọ̀ mọ́ ẹ̀sìn Islam. Ẹgbẹ́ náà sọ wípé àwọn agbésùnmọ̀mí náà kò sọ wípé àwọn ń sojú mùsùlùmí tàbí sọ̀rọ̀ lórúkọ àwọn ẹlẹ́sìn Islam. Ìdájọ́ ikú fún àwọn tó ṣekú pa àwọn èèyàn wa nínú ìkọlù sílé ìjọsìn St. Francis nílùú Ọ̀wọ̀ ò dá ẹ̀mí àwọn èèyàn wa padà o. Àmọ́ síbẹ̀ a mọ rírì ìjọba fún ìdájọ́ òdodo. Àwọn ẹbí tọ́rọ̀ kàn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Onírúurú ìhà ni àwọn èèyàn ti ń kọ sí ìdájọ́ ilé ẹjọ́ tó dájọ́ ikú fún àwọn agbébọn tó ṣèkọlù ṣekú pa àwọn èèyàn ní ilé ìjọsìn ìlú Ọ̀wọ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn. Bí inú àwọn èèyàn kan ṣe dùn sí ìdájọ́ náà, bẹ́ẹ̀ làwọn èèyàn kan rí bíi pé kò dá ẹ̀mí àwọn tí ó ti kú padà tàbí dá ayọ̀ àwọn ẹbí wọn padà. Pàápàá ọ̀kan lára àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn tí ó sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan èyí tí iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá fi léde lórí ayélujára. Arábìnrin náà ní ìdájọ́ ikú tí wọ́n dá fún àwọn tó kọlù ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ kò dá ọmọ òun àti àbúrò òun méjì tí wọ́n pa lásìkò ìkọlù náà padà. Púpọ̀ àwọn ẹbí tọ́rọ̀ kàn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn lásìkò ìkọlù ọ̀hún ni wọ́n ń sunkún ọkàn. Arábìnrin náà ní bí ẹni fi igi gún ojú egbò tó ti ń jiná ni ìdájọ́ náà jẹ́ fún òun. Arábìnrin náà, Ìyáàfin Adérónkẹ́, sọ pé gbogbo ìgbà ni oyún máa ń bàjẹ́ mọ́ òun lára lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà nítorí ìrònú rẹ̀ kò tí ì kúrò lára òun. Ó ní ẹ̀gbọ́n òun tí wọ́n pa lásìkò ìkọlù ọ̀hún bí ọmọ 5 sílẹ̀, akata òun sì làwọn ọmọ náà wà báyìí. Adérónkẹ́ ní àbúrò òun 2 àti ọmọ òun kan ló bá ìkọlù ṣọ́ọ̀ṣì náà lọ. Ẹlòmíràn, arábìnrin Margaret Fọláyẹmí tó
tó pàdánù ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ojú kan nínú ìṣẹ̀lẹ̀ náà sọ pé láti ọdún 4 tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, ìgbésí ayé òun ti yí padà sí bí òun ti ń lò tẹ́lẹ̀. Olùṣọ́ àgùntàn ìjọ náà tóun náà sọ̀rọ̀ sọ pé ìdájọ́ náà sì dá omi tútù sí ọkàn àwọn èèyàn, pàtàkì àwọn ẹbí tí wọ́n ń pè fún ìdájọ́ òdodo, bó tilẹ̀ jẹ́ pé kò tán ìrònú wọn lórí àwọn èèyàn wọn tí wọ́n pàdánù. Ó wá rọ ìjọba kí wọ́n má fi ẹ̀mí àwọn èèyàn ṣe òṣèlú, torí bí àwọn kan ṣe ń gbé sókè làwọn kan ń gbé wálẹ̀. Bákan náà ni ọba Ajíbádé Gbádégẹṣin, Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ náà sọ pé kí àwọn àjọ DSS ó tẹ̀síwájú lórí ìwádìí àwọn tó kù tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ó ní èèyàn 4 tí wọ́n dájọ́ ikú fún kò lè dá nìkan ṣe ìkọlù náà. Tẹ́ ò bá gbàgbé, ìṣẹ̀lẹ̀ ìkọlù sí ilé ìjọsìn St Francis ọ̀hún ló wáyé lọ́dún 2022 lásìkò táwọn èèyàn ń jọ́sìn lọ́wọ́ làwọn oníṣẹ́ ibi ẹ̀dá náà wọlé tó ń ti ìbọn tí wọ́n sì pa ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ nílé ìjọsìn náà. Ọdún 4 lẹ́yìn rẹ̀ nílé ẹjọ́ dájọ́ ikú fún àwọn tí ọwọ́ tẹ̀ pé wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ìjọba lè tọpinpin àwọn tó ń tako ìṣèjọba rẹ̀ ní ìṣẹ́jú péréte, ṣùgbọ́n kùnà láti tọpinpin àwọn àgbésùnmọ̀mí. Dalung ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mínísítà tẹ́lẹ̀ rí fẹ́rẹ̀ ìdárayá Solomon Dalung ti fẹ̀sùn kan ìṣèjọba Bọ́lá Tinubu lórí bó ṣe kùnà nípa ojúṣe ìṣèlú rẹ̀ nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ wípé ètò ìdìbò ọdún 2027 ní ìjọba ranjú kòkòkò mọ́ dípò kó dáàbò bo àwọn èèyàn tó ń pàdánù ẹ̀mí wọn sí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìjínigbé. Ẹni tó ń sọ̀rọ̀ lórí ètò kan lórí ìkànnì amóhùnmáwòrán Arise TV, Dalung sọ̀rọ̀ tako àkọsílẹ̀ ètò ìṣèjọba àti bí ìjọba ṣe fọwọ́ yẹpẹrẹ mú ìdásí ètò ààbò gẹ́gẹ́ bí ìròyìn Fangers ṣe jábọ̀ rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Dalung sọ wípé ó dàbí pé ìjọba kò ní ìpinnu ìṣèlú láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ̀ náà. Ó ní wọ́n ní gbogbo ohun èlò ìgbàlódé láti tọpinpin ẹnikẹ́ni tó bá tako ìṣèjọba. Ó ní wọ́n lè gbé onítọ̀hún láàrin ìṣẹ́jú 5. Ó sọ wípé ṣùgbọ́n ìjọba ò ní ohun èlò irinṣẹ́ láti tọpinpin lépa àwọn agbébọn tó ń ṣàfihàn àwọn fóònù olówó iyebíye láginjù tí wọ́n ń dùnbù orí àwọn olùkọ́, tí wọ́n ń jí àwọn ọmọ iléèwé gbé, fìyà jẹ àwọn olùfarakásá láginjù, tí wọ́n sì tún ṣe fídíò, gbé fídíò jáde, fi fídíò ránṣẹ́. Ó tako ọ̀rọ̀ àìpẹ́ mínísítà fétò ìròyìn tó ń pè fún ìṣọ̀kan tako ìgbésùnmọ̀mí, ó sì pè ní ẹ̀mí ìkùnà ńlá. Ó ní òun rò pé àtẹ̀jáde náà fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ ti kùnà pátápátá. Ó ní wọn kò ní ọgbọ́n àtinúdá wíwá ojútùú ọ̀nà ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ tó wà jákèjádò orílẹ̀-èdè. Dalung sọ pé ètò ààbò ti pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú àwọn àjọ tó ń ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ dípò kí wọ́n ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ kan. Bákan náà ló tún ṣèkìlọ̀ pé àwọn agbésùnmọ̀mí tí wá ń ṣọṣẹ́ ni òun ṣàpèjúwe gẹ́gẹ́ bí okòwò ọrọ̀ ajé nínú aginjù tí wọ́n sì jẹ gàba láginjù. Nígbà tó ń sọ̀rọ̀ nípasẹ̀ ìdásí àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ òkèèrè, Dalung ni wọ́n sọ wípé àwọn èèyàn ilẹ̀ Amẹ́ríkà wà pẹ̀lú wa. Ó ní tí àwọn ikọ̀ ológun Amẹ́ríkà bá wà pẹ̀lú wa, kí ni wọ́n ń ṣe gan-an? A ò tí ì rí ipa wọn o. Ó rọ ìjọba láti fòpin sí ọ̀rọ̀ ìdánilójú gbogbo ìgbà dípò kí wọ́n fún àwọn aráàlú ní agbára láti dáàbò bo ara wọn. Wọ́n lérò pé ọjà wọn ń lọ síwájú ni, wọn ò mọ̀ pé wọ́n wá yẹlẹ̀ wò ni. Sẹ́nítọ̀ Abdulfatai Buhari tú pẹrẹpẹrẹ àṣírí ìrìn àjò àwọn ajínigbé sí àwọn olùtajà ṣáájú ìkọlù tó ṣẹlẹ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Sẹ́nítọ̀ Abdulfatai Buhari ti ṣàlàyé kíkún nípa ìkọlù àwọn ajínigbé tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì ṣàlàyé bí àwọn olùkọlù náà ṣe ṣàyẹ̀wò àwọn agbègbè náà kí wọ́n tó kọlù àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àdúgbò tó yí wọn ká. Nígbà tó ń bá Arise News Prime Time sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, sẹ́nẹ́tọ̀ tó ń sojú agbègbè Ọ̀yọ́ North ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ṣàlàyé bí àwọn olùkọlù náà ṣe máa ń lọ láàrin àwọn àdúgbò tó súnmọ́ ara wọn tí wọ́n sì ń fojú sun àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti àwọn arìnrìn-àjò tí kò mọwọ́ mẹsẹ̀. Ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026, àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí àwọn àdúgbò méjì, Yawọta àti Ẹ̀sìn Ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ilé ẹ̀kọ́ ni wọ́n fojú sùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Nínú ìkọlù tí wọ́n ti palẹ̀mọ́ fún dáadáa náà, wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé, wọ́n sì fi agbára káká kó
kó wọn lọ sí inú igbó. Àwọn ẹlẹ́rìí sọ pé àwọn ajínigbé náà wá pẹ̀lú àwọn ohun ìjà tó lágbára gan. Wọ́n sì ń kúrò ní agbègbè náà kíákíá tí wọ́n fi àwọn ará ìlú sínú ìbẹ̀rù. Ní bí àwọn yàrá ìkàwé ṣe gbófo, wọ́n fi ìrora àti ìbànújẹ́ sí ọkàn àwọn òbí àti àwọn ará ìlú. Ní ọjọ́ kan náà ní ìpínlẹ̀ Borno, àwọn afurasí Boko Haram tún ṣèkọlù sí àdúgbò Musa ní ìjọba ìbílẹ̀ Askira Uba. Wọ́n sì jí ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùgbé ìlú 42 gbé, tí ó sì tún rántí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ Chibok ní ọdún 2014. Nígbà tó ń ṣàlàyé bí ìkọlù tó wáyé ní Ọ̀yọ́ ṣe wáyé, Buhari sọ pé wọ́n kọ́kọ́ lọ sí Yawota, wọ́n sì gbé akẹ́kọ̀ọ́ 9 láti Yawota sí Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ tó ìrìn àjò ìṣẹ́jú 5 sí 8 pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Lẹ́yìn náà wọ́n padà sí Yawota láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yòókù. Wọ́n yin ìbọn mọ́ ọ̀kan lára àwọn olùkọ́ tó ń gbìyànjú láti sá jáde látojú fèrèsé, wọ́n sì pa á. Ó tún sọ pé wọ́n ṣekú pa ọkùnrin ọlọ́kadà kan tó ń gbé ẹnìkan láti Yawota lọ sí Ẹ̀sìn-Ẹ̀lẹ̀. Wọ́n rò pé ó ń tẹ̀lé àwọn lẹ́yìn, nítorí náà wọ́n yìnbọn pa. Buhari sọ pé àwọn ilé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ wà ní ìgbèríko tó jìnnà sí ìlú, tí ọ̀pọ̀ nínú wọn kò sì ní ju kíláàsì 3 tàbí 4 lọ. Èyí sì mú kí ó rọrùn fún àwọn ajínigbé náà láti ṣèkọlù sí wọn. Ó ní nípa ètò ààbò ilé ẹ̀kọ́ Safer School Initiative, ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ tó wà ní ìgbèríko náà ní kíláàsì 3 tàbí 4 péré, wọ́n sì wà ní inú igbó tó jìnnà sí àárín ìlú. Sẹ́nétọ̀ náà tún sọ pé ìṣòwò àjèjì kan ṣẹlẹ̀ ní àdúgbò náà ṣáájú ìkọlù náà, ohun tí ó ṣeéṣe kí ó ti fi hàn pé àwọn ajínigbé náà ti wà ní agbègbè náà tipẹ́. Ó sọ pé ọjọ́ méjì kí ìkọlù náà tó wáyé, obìnrin kan tó ń ta ẹ̀wà àti búrẹ́dì wà níbẹ̀. Ní ìgbà míì ó máa ń rí èrè 1,000 kan tàbí 200 náírà, ṣùgbọ́n fún ọjọ́ méjì ṣáájú ìkọlù náà ó rí èrè tó tó 10,000, 15,000 títí dé 20,000 náírà. Ó rò pé ọjà ń lọ dáadáa fún òun ni, dípò kí ó sọ fún baálẹ̀ tàbí àwọn olùkọ́ pé àwọn àjèjì èèyàn kan wá ń ra ẹ̀wà àti búrẹ́dì lọ́wọ́ òun. Ó rò pé owó rẹ̀ ló ń gbilẹ̀ sí i, tàbí pé àwọn ènìyàn náà ń ṣe iṣẹ́ kan ní agbègbè náà ni. Ó sọ pé lẹ́yìn náà ni wọ́n rí i pé àwọn ènìyàn náà wá yẹlẹ̀ wò ni kí ìkọlù náà tó wáyé. Láìpẹ́ wọ́n rí i pé àwọn ènìyàn tó ń ra ẹ̀wà àti búrẹ́dì tó tó 15,000 náírà náà wá ṣe àyẹ̀wò agbègbè náà ni. Nígbà tí wọ́n ṣèkọlù lẹ́yìn ọjọ́ kejì tán, wọ́n mọ ìdí tí àwọn ènìyàn náà fi ná owó tó tó bẹ́ẹ̀. Nígbà míì fífi ìròyìn tó yẹ tó àwọn aláṣẹ létí ṣe pàtàkì. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ Yawota àti Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú jíjí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní Borno gbé ti mú kí ìbínú àti ìwọ́de àtakò gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùkọ́, àwọn òbí àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ké pé kí wọ́n gba àwọn ọmọ náà sílẹ̀. Wọ́n sì ń béèrè fún àwọn ìlànà tuntun àti àtúnṣe tó lágbára láti dá ìwà ipá dúró, èyí tí ó ti sọ àwọn ilé ẹ̀kọ́ di pápá ìjagun. Ó tún rúgbó bọ̀ lóṣèlú Nàìjíríà o, pẹ̀lú bí ó ṣe fojú hàn báyìí pé àwọn ẹgbẹ́ òṣèlú kan lè má kópa nínú ètò ìdìbò ọdún 2027 látàrí ìlànà gbèdéke àjọ INEC. Òṣèlú tuntun tún ti fẹ́ gbọ̀nà míì yọ sáwọn ẹgbẹ́ òṣèlú kan lọ́wọ́ báyìí o, lẹ́yìn tí àjọ elétò ìdìbò INEC sọ pé òun kò ní yẹ àlàkalẹ̀ bí ìdìbò gbogbogbò ọdún 2027 yóò ṣe wáyé. Èyí kò sẹ́yìn àwọn onírúurú ìpẹ̀jọ́ tó ń wáyé lẹ́yìn àlàkalẹ̀ INEC náà. Rògbòdìyàn náà kò sẹ́yìn bóyá àjọ INEC lágbára láti fún àwọn ẹgbẹ́ òṣèlú ní gbèdéke láti ṣètò ìdìbò abẹ́nú wọn, yàtọ̀ sí ohun tó wà nínú àtúntò òfin ètò ìdìbò ọdún 2026. Ọ̀rọ̀ yìí ti yọrí sí ìgbẹ́jọ́ àti ìdájọ́ tó tako ara wọn, èyí tó ti mú kí àwọn ẹgbẹ́ òṣèlú kan kọminú lórí ipò wọn lẹ́yìn tí ètò ìdìbò abẹ́nú wọn wáyé lẹ́yìn gbèdéke tí àjọ INEC kéde ṣáájú. Rògbòdìyàn náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú Youth Party lọ sílé ẹjọ́ pé INEC kọjá àyè rẹ̀ lábẹ́ òfin lẹ́yìn tó kéde gbèdéke ọjọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ ṣe ètò ìdìbò abẹ́nú wọn. Nínú àlàyé rẹ̀, ó ní abala 29, 31, 32, 82 àti 84 àtúntò òfin ètò ìdìbò ti ọdún 2026 ti kéde gbèdéke ọjọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú ní láti ṣe ètò ìdìbò abẹ́nú. Nítorí náà INEC kò lágbára láti yí i padà. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ MG Umar gba ohun tí ẹgbẹ́ òṣèlú YP sọ wọlé. Adájọ́ náà sọ pé INEC kò lágbára lábẹ́ òfin láti kéde tàbí sọ ọjọ́ kan ní pàtó tàbí fún àwọn ẹgbẹ́ òṣèlú ní gbèdéke ọjọ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe ètò ìdìbò abẹ́nú.
abẹ́nú wọn. ilé ẹjọ́ ọ̀hún wá wọ́gilé àtúntò tí àjọ INEC ṣe sí àsìkò tí àwọn ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ parí gbogbo ètò ìdìbò abẹ́nú wọn. àmọ́ ṣá ìdájọ́ mi tó wáyé lẹ́yìn ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú YP pè tó ti sọ pé INEC lágbára láti ṣe ohun tó ṣe ṣáájú gẹ́gẹ́ bí agbára tí òfin tó dá sílẹ̀ fún un. ìdájọ́ méjèèjì ọ̀hún ló ti dá ìdàrúdàpọ̀ sílẹ̀ lọ́kàn àwọn aráàlú tí wọ́n ń wòye bóyá ó yẹ kí àwọn adájọ́ máa tako ara wọn nínú ìdájọ́ tí wọ́n ń gbé kalẹ̀. kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn ẹgbẹ́ tó ṣètò ìdìbò abẹ́nú lẹ́yìn 30 ọjọ́ oṣù karùn-ún? ọ̀pọ̀ èèyàn ló ti ń wòye ohun tí yóò ṣẹlẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú tó ti ṣètò ìdìbò abẹ́nú wọn lẹ́yìn 30 ọjọ́ oṣù karùn-ún ọdún 2026. ìdájọ́ tí ẹgbẹ́ òṣèlú YP gbà túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ òṣèlú yóò ní láti gbọ́kànlé gbèdéke tó wà nínú ìwé òfin ètò ìdìbò Nàìjíríà dípò gbèdéke tí INEC fún wọn, tó ń túmọ̀ sí pé ìrètí sì wà fún àwọn ẹgbẹ́ tí wọ́n ṣètò ìdìbò abẹ́nú wọn lẹ́yìn gbèdéke INEC ìyẹn tó jẹ́ lẹ́yìn 30 oṣù karùn-ún ọdún 2026. àmọ́ ṣá tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí INEC wà báyìí bá sọ pé àṣẹ INEC ni yóò lékè, ó ń túmọ̀ sí pé onírúurú ìgbẹ́jọ́ ló sì ṣeéṣe kó wáyé lórí ọ̀rọ̀ náà. wáyé o, àwọn onímọ̀ ti sọ pé onírúurú ìgbẹ́jọ́ wọ̀nyí lè ṣàkóbá fún ètò ìdìbò tí INEC ṣe sílẹ̀ fún ìdìbò ọdún 2027. àwọn ẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ náà lè ṣàkóbá fún àkọ́kọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà ni African Democratic Congress ADC, tí ìgbìmọ̀ rẹ̀ sọ pé wọ́n gbọ́dọ̀ tún ètò ìdìbò abẹ́nú wọn ṣe. ọ̀rọ̀ náà yọ àwọn ẹgbẹ́ òṣèlú ńláńlá bíi All Progressive Congress APC, People's Democratic Party PDP àti Nigeria Democratic Congress NDC sílẹ̀ látàrí pé wọ́n tètè ṣe ètò ìdìbò abẹ́nú wọn ṣáájú gbèdéke INEC ọ̀hún. olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé ìsèmi ni oníròyìn yìí. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ̀ sì fi ń wò wá kò ní fọ́. láṣẹ Olódùmarè yóò sì dára fún yín. ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ Pentecostal nílẹ̀ wa Nàìjíríà PFN apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn àti ìbúrawọlé fún àwọn ìgbìmọ̀ alákòóso wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. ètò ìfilọ́lẹ̀ àti ìbúrawọlé fún àwọn ìgbìmọ̀ alákòóso tuntun ẹgbẹ́ ẹ̀ka àwọn ọ̀dọ́ ti ìjọ Pentecostal PFN apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wáyé ní olú ìjọ Àpọ́stélì CAC Arárọ̀mí DCC headquarters l'Óṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta sátidé 30 oṣù karùn-ún ọdún 2026. àkòrí fún ètò náà ni wọ́n pè ní adarí tó ń sinmi rírìn ní ipasẹ̀ ọ̀nà Kristi, nígbà tí ẹsẹ̀ Bíbélì sì jẹ́ ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 14 sí 15 John 13:14-15. ètò yìí ló wáyé fún ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní gbogbo ìpínlẹ̀ 6 tó jẹ́ ti apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. lára àwọn tó péjú pésẹ̀ níbi ètò náà ni ààrẹ àpapọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ fún ẹgbẹ́ Pentecostal PFN pásítọ̀ Isaac Ògúnrìnọlá, ẹni tí pásítọ̀ ọ̀mọ̀wé Joshua Àpótí Ẹ̀rí Adébánjọ sojú fún, ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Kristẹni nílẹ̀ wa Nàìjíríà Yowikan Venerable Adémọ́lá Arówólò, pásítọ̀ ọ̀mọ̀wé Ẹ̀sùn Ọmọ́tọ́ṣọ́, ẹni tí í ṣe olùgbàlejò àti olórí ìjọ DCC, nígbà tí akọ̀wé ìjọ CAC Orogún sì jẹ́ oníwàásù ọjọ́ náà níbi ètò tó wáyé ọ̀hún. àwọn òjíṣẹ́ Ọlọ́run míì tó wà níkàlẹ̀ níbi ètò náà ni wòlíì Stephen Olúkáyọ̀dé Ògúnṣọlá láti ìjọ CAC Gẹ́stímánì Owódé Ẹdẹ, pásítọ̀ SS Oyèjìmí, alága ẹgbẹ́ ọ̀dọ́ CPFN apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, pásítọ̀ Ezekiel Oyèbọ̀dé, ẹni tí í ṣe igbákejì alága PFN ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ ọ̀rọ̀ ìkíni káàbọ̀. alága ẹgbẹ́ ọ̀dọ́ CPFN ti ìpínlẹ̀ Ọ̀ṣun pásítọ̀ Piers Ọláolúwa Elijah, akọ̀wé fẹ́gbẹ́ ọ̀dọ́ Orogún, alága Akínlóye Gbénga, pásítọ̀ Ṣèyí Balógun, ẹni tó ṣojú ẹgbẹ́ ọ̀dọ́ ní Ẹdẹ àti aṣojú alága ẹgbẹ́ ọ̀dọ́ Yowikan ìpínlẹ̀ Ọ̀ṣun, pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àtàwọn ọ̀dọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn míì tó péjú pésẹ̀. àwọn ìgbìmọ̀ alákòóso tuntun tó dipò kan tàbí òmíràn mú nínú ẹgbẹ́ ọ̀dọ́ PFN apá ẹkùn gúúsù ìwọ̀
ìwọ̀ oòrùn nìwọ̀nyí. Pásítọ̀ Olúwadára-Fúnmi Sunday Emmanuel ni alága ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ ọ̀dọ́ náà, nígbà tí Àpọ́stélì Ọlátúnjí O. Akin Gabriel jẹ́ akọ̀wé. Àwọn míì tó tún wà nínú ìgbìmọ̀ alákòóso ọ̀hún ni Pásítọ̀ Akínbídò Henry, Pásítọ̀ Táíwò Ìṣọ̀lá, Dókítà Ọmọ́tọ́ṣọ́ Adéjàre, Onímọ̀-ẹ̀rọ Pásítọ̀ Olúwadámiláre Adéyẹmí, Pásítọ̀ Wavo Abel Ṣègbèrò, ẹni ọ̀wọ̀ Reverend Israel Olúṣọlá Fágbémidé, Pásítọ̀ Akínadé Olúgbénga Abíọ́dún, Alàgbà Adéyẹmí Gideon Olúwaṣọba, Ògúnṣẹ̀yẹ Ọlákúnlé, Pásítọ̀ Yomi Fẹ́mi Ìṣẹ́dòwò, Pásítọ̀ Ọ̀mọ̀wé Abíọ́dún Òkòndò, Pásítọ̀ Kẹ́hìndé Ayọ̀dèjì àti Ajíhìnrere Oníyìdé Olúwaṣeun. Ẹni tó ń fi ọkàn ìmoore rẹ̀ hàn, alága ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ ọ̀dọ́ CPFN ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, Pásítọ̀ Olúwadára-Fúnmi dúpẹ́ mọrírì àwọn bàbá nínú Olúwa lágbo ìgbàgbọ́, àwọn ẹni ọ̀wọ̀ aládarí ìjọ, àwọn aṣojú ẹni iyì, àwọn ará àti àwọn ọ̀dọ́ lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fún àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ àti ojúṣe tí wọ́n gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí olùdarí àti alága ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ ọ̀dọ́ náà. Ó ní èyí jẹ́ ìbú ọlá fúnni, kì í ṣe oyè lásán, bí kò ṣe láti ṣiṣẹ́ sin àwọn èèyàn lágbo ìgbàgbọ́ lẹ́ka ọ̀dọ́. Ó jẹ́ ìpè sí ìsìn, ìfarajìn, ìṣọ̀kan àti ìdarí tó mú ìyípadà báni. Àwọn ajínigbé tó jí ọ̀gágun fẹ̀yìntì Major General Rabi Abubakar ti fi fídíò kan léde. Wọ́n ń béèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn wọn tó wà ní àgọ́ àwọn agbófinró àti àwọn màálùú wọn. Àwọn ajínigbé tó jí ọ̀gágun fẹ̀yìntì Major General Rabi Abubakar tó jẹ́ olórí ẹ̀ka ìròyìn fún ẹgbẹ́ ọmọ ogun Nàìjíríà àti aya rẹ̀ gbé ti fi fídíò kan léde ní ọjọ́ Sátidé níbi tí wọ́n ti ṣàfihàn rẹ̀ pé tọkọtaya náà sì wà ní àkàtà àwọn ajínigbé náà. Punch Online gbọ́ pé wọ́n jí tọkọtaya náà gbé ní ojú ọ̀nà Maraba Musawa Káfínsólí ní ìjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina ní agbègbè tó súnmọ́ abúlé Sakin Baure. Nínú fídíò kan tó gba ojú ẹ̀rọ ayélujára kan, aya Major General náà ni wọ́n rí tó ń sọ àwọn ohun tí àwọn ajínigbé náà ń béèrè fún. Gẹ́gẹ́ bí Daily Trust ṣe ròyìn, àwọn ohun tí wọ́n ń béèrè fún náà ni kí wọ́n tú mẹ́ta lára àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n pe orúkọ wọn ní Sanni, Aminu àti Nasiru sílẹ̀, àti pé kí wọ́n dá àwọn ẹran ọ̀sìn wọn tí wọ́n gbà lọ́wọ́ wọn padà fún wọn. Gẹ́gẹ́ bí aya rẹ̀ ṣe sọ, wọ́n mú méjì lára àwọn ẹni tí wọ́n fẹ́ kí wọ́n tú sílẹ̀ ní Jikamshi, nígbà tí wọ́n mú ẹlẹ́ẹ̀kẹta ní Kano. Ó tún bẹ ìjọba ìpínlẹ̀ Katsina àti àwọn olórí ní ìjọba ìbílẹ̀ 5 kí wọ́n ṣiṣẹ́ láti pèsè àwọn ohun tí àwọn ajínigbé náà béèrè fún kí wọ́n lè tú wọn sílẹ̀. Ọ̀gágun fẹ̀yìntì náà tó sọ̀rọ̀ díẹ̀ nínú fídíò náà pè fún àwọn ìgbésẹ̀ tó lè mú àlàáfíà wá. Ó fi kún pé àwọn ajínigbé náà ti fi hàn pé wọ́n nífẹ̀ẹ́ sí ìjíròrò àti gbígbé pọ̀ ní àlàáfíà. Daily Trust tún ròyìn pé olórí ẹgbẹ́ àwọn ajínigbé olókìkí kan, Kachala Mohammed, ẹni tó ń ṣiṣẹ́ ní àwọn apá kan ní ìpínlẹ̀ Katsina, ti bẹ̀rẹ̀ sí bá àwọn ẹbí Major General náà sọ̀rọ̀. Tí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ, ìjọba ìpínlẹ̀ Katsina àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kò tí ì fi àtẹ̀jáde kankan léde nípa fídíò náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́ gan arákùnrin kan ẹni ọdún 22 fún pínpín òfégè ìròyìn ìkọlù agbébọn káàkiri lórí ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ìgbóró òfin gbé ọkùnrin kan ẹni ọdún 22 fẹ̀sùn pínpín òfégè ìròyìn nípa ìkọlù àwọn agbébọn nípìnlẹ̀ náà. Èyí jẹ́ jáde nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi léde lọ́jọ́ Ẹtì Friday l'Óṣogbo nípasẹ̀ agbẹnusọ ọlọ́pàá DSP Abiodun Ọ̀jẹ̀lábí. Ọ̀jẹ̀lábí sọ wípé afurasí náà ló jẹ́ nínáwó gan fẹ̀sùn pínpín ìròyìn ìṣinilọ́nà káàkiri lójú òpó ayélujára, ẹ̀sùn tó tako abala òfin Section 24 ti ọ̀daràn orí ayélujára Cybercrime Act tọdún 2015 àti àwọn òfin tó rọ̀ mọ́ ìwà náà. Gẹ́gẹ́ bó ṣe wí, afurasí náà ló gbé fídíò náà sójú òpó ayélujára mọ̀mí-mọ̀ Facebook rẹ̀ lọ́jọ́ Ajé Monday tó sì sọ pé àwọn agbébọn ti ṣèkọlù sí ìpínlẹ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé ohun tó gbé sójú òpó ayélujára náà ló ṣe bẹ́ẹ̀ dá jìnnìjìnnì ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sáàrin àwọn olùgbé ìlú. Ó fi kún un pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ìṣinilọ́nà ní fídíò náà. Ó tẹ̀síwájú, ó jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé afurasí náà ti jẹ́ fífi sìnkún òfin gbé lọ́jọ́rú Wednesday,
ó padà jẹ́ títú sílẹ̀ lẹ́yìn tí àwọn òbí rẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ tàánútàánú. Agbẹnusọ ọlọ́pàá fi kún pé àti ìgbà náà ni afurasí ọ̀hún ti ń rawọ́ ẹ̀bẹ̀ lójútáyé tí wọ́n sì ṣèkìlọ̀ fún pé kó má dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Ọ̀jẹ̀lábí sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gòtán kìlọ̀ fún aráàlú tako pínpín àwọn ìròyìn tí kò fìdí múlẹ̀ tó lè ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo tàbí dá omi àlàáfíà ìlú rú. Ó tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá lórí gbígbéná wojú ìlòkulò orí ẹ̀rọ ayélujára láti pín àwọn ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn òfégè káàkiri.